inú tàn tí ó wà lákọọ́lẹ̀ nínú àwọn obìnrin rẹ̀ tó ti lọ inú tàn tí ó wà lákọọ́lẹ̀ nínú àwọn obìnrin rẹ̀ tó ti lọ ó fi àyá al-Qur'anil Karim yìí ó wá kún lórin fọ́kọ rẹ̀ nígbà tí èdè àìyedè fẹ́ dé láàrin òun àti ọkọ gbogbo obìnrin tí òun àtọkọ rẹ̀ ọgbọ́ra wọn yé tó ṣe pé tó kù jẹ́ ọmọ kọ lórin Àyìnlá Ọmọwúrà orin tí dalérú bóyá bá a bá wíru orin ẹ̀kọ́ yìí fún ọ bóbìnrin bá tiẹ̀ fẹ́ kọrin kọ́kọ́ yìí tó dáa ìyá yìí bí aṣọ tí wáyé láàrin ìwà àtọkọ tiẹ̀ náà èdè àìyedè dé láàrin wọn orin òwe kọ́ wá kú orin ọ̀tẹ̀ ńkó kú orin tí ó túlé tí ó ba ọ̀nà àti ilé rẹ jẹ́ obìnrin kọ́dà bí yẹn bá ní wákà lòun ń dá wákà tí ó bá kó bọ́ ọmọ dáa gbogbo orin tí ó dàbí ìgbà tá à ń pòwe mọ́kọ ẹni à ń bọ́gbọ́n bú ẹni tí ń bínú tẹ́lẹ̀ kódà o àmọ́ bóbìnrin bá tiẹ̀ lóun fẹ́ kọrin náà kọ́ yìí tí ọkọ rí ó fi ronú pé wàdà òun nìyá yìí ṣe ọkọ rẹ̀ bínú débi pé wọ́n ní kọ́dọ̀ kó jáde kó lé inú ahéré inú oko tí wọ́n wà náà arábìnrin yìí wà nínú àti bàbá tiẹ̀ òun àtàwọn ọmọ ẹ̀ ọkọ rẹ̀ ó níyàwó míì òun náà wà nínú àti bàbá tiẹ̀ sẹ́mọ̀pẹ́ tọ́ ìsìláàmù ni pé bọ́ bá ti pé méjì lọ́dọ̀ ọkùnrin kan àfi kẹ́ ẹ pín oorun fún wọn o gbogbo ẹni tí ó bá máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni o gbogbo ẹni ó bá níyàwó méjì ó gbọ́dọ̀ máa pín oorun fáwọn méjèèjì ẹni ó bá ní mẹ́ta ẹni ó bá ní mẹ́rin àfẹ́ni ó bá yọ̀ǹda nù àwọn ìyàwó yín ló kù Olúwa yọ̀ǹda kọ́dà kọ̀ wọnú ṣẹ̀rí àpẹ́ nìkan ti dàgbà ìyẹn ó ti dàgbà lópin ìgbà tí ń bá ń jẹ́ ìyàwó rẹ bọ́ ọ bá sunrun kan lọ́dọ̀ ìyáálé ọ gbọ́dọ̀ sunrun kan lọ́dọ̀ ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó dijọ́ tó yẹ kárákùnrin yìí ọ wọ́dọ̀ ìyá dáadáa yìí kọ̀ wá ọ wá yan àwọn èèyàn tí wọ́n mọ̀ ń pa ọkọ rẹ̀ pé ẹ dákun ẹ bá ń bí wọ́n fi wálé ara ìgbésẹ̀ tóbìnrin kọ́kọ́ gbénu o ọkàn rí ọkọ rẹ kàn ń di gbáǹkú náà ni ìwọ náà wá ń di èyí wọn ò tún lè yín ṣe yọ dàrú sí ni wọn yé ṣe báyìí wọn yé ṣe báyìí gbọ́n bá wọlé wọn yé lejú báyìí ìṣòbẹ ẹ̀rọ amúkíní ìkọ́nbí yọ yóò bínú sí ni ẹgbẹ́ kí ni ń bínú sí látijọ́ tí ń ti ń bímọ obìnrin ń bí ẹbí wọn náà ń bírù ìbínú kí bínú bẹ́ẹ̀ tọ́ sọ́dẹ̀sẹ̀ mọ́yàwó rẹ lọ́rùn pé wọ́n náà fẹ́ bí ọkùnrin ìdí bàbá ń bínú sí ń yọ̀hún nù ó pé látijọ́ yìí náà òbí àkọ́kọ́ obìnrin òbí ẹ̀kejì obìnrin òbí kẹta ntí ò sí lọ́wọ́ ẹnìkan náà ọkọ àtìyàwó arọ́kùnrin tí ń bírú inú bíkúbí bẹ́ẹ̀ náà lónìí mọ́sẹ́lọ́n lára àyàwó rẹ o àmọ́bí tá à ń lọ ìmọ̀ràn fáwọn obìnrin ẹ̀yin obìnrin kí ni ìyá yìí wá ṣe ìyá yìí tí wọ́n ń bínú sínú ọ̀nì tọkọ rẹ̀ ń bínú sínú o ò sí nìkan mi o obìnrin rẹ̀ tó ní làákàyè wọn lọ dákẹ́ kò wí nǹkan kan ọ wá ń sọ ìgbà tí ọkọ wọn wà lọ́dọ̀ ìyàwó kejì tọ́lọ̀ pámẹ́nẹ́ǹtì ara ẹ̀ sọ́dọ̀ ẹ̀ ilé wọn náà sì jìnnà síra wọn wọ́n lọ wá gbé ọ̀kan nú àwọn ọmọ obìnrin rẹ̀ yìí náà bí ìgbà téèyàn ń bá ọmọ ṣe ìwọ náà pọ̀ ń dá wákà fọ́mọ àmọ́ wákà tó fi bú ọkọ rẹ̀ lọ ń dá fọ́mọ èyí wọn sọ́ọ̀bù pírọ́blẹ́mù rẹ̀ mọ wá wá àwọn orin èébú orin òwe pé à ń bọ́ mọ́ ṣe é nì kọ̀sẹ́ ni wọ́n bú tí ò ní mọ̀ pé òun ni wọ́n ń bá wí ìyá yìí náà wá gbé ọ̀kan nú àwọn ọmọ rẹ̀ ìwọ̀n ń pàṣẹ fún un báwa tí báwọn ìyá wa ti máa ṣe yàn yìí nígbà tí yẹn ń pàṣẹ fọmọ tí ń dá wákà fún àmọ́ kí ni ń wí wọ́n ní jọ́nà yẹn wá ń pè mali abi hamzata la ya'tina
يظل في البيت الذي يلينا غضبان ألا نلد البنين والله ما ذلك في أيدينا ونحن كالأرض لزارعين ننبت ما قد زرعوه فينا bí ayé ti kọjọ́ ọ̀nà ọkọ rẹ̀ ọ̀gbàgbà tó ń sáré jáde tí ó wá kíìsì orí rẹ̀ pé dákun má bínú mọ́ sí ọ kọ̀ pọ̀fọ́ àmọ́ sọ̀rọ̀ làákàyè ó sì wá kíyẹmí ara ọkọ rẹ̀ yín túmọ̀ rẹ̀ fẹ́yìn náà nísìnyí. mali abi hamza la ya'tina ọkọ rẹ̀ ni wọ́n ń pè lábu hamza mali abi hamza la ya'tina yadhallu fil bayti alladhi yalina غضبان ألا نلد البنين والله ما ذلك بأيدينا ونحن كالأرض لزارعين ننبت ما قد زرعوه فينا نساؤكم حرث يا إنما لحبي حمزة لا يأتينا إيه سيتاري بابا حمزة لما ọmọ ní ń bá sọ̀rọ̀ o àmọ́ bàbá hamza náà ń gbọ́ o mali àbí hamza tàláyà tí iná èsì ẹ bá ń béèrè èsì tá a rí bàbá hamza lé mọ́ àrí dádì hamza lé mọ́ yadhallu fil bayti alladhi yalina a sì gbọ́ pé létí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa yìí náà wọ́n wá o yadhallu fil bayti alladhi yalina ìròyìn kan wá pé kọ́dà àwọn ọ̀lọ́ jìnà ilé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa yìí náà wọ́n níbẹ̀ wọ́n wá gadbanu alla nalidal banina kọ́dà tó gbúrò pé wọ́n ń bínú nítorí pa àbọ́kùnrin àmẹ́bá fún bàbá hamza wallahi ma dhalika bi aidina mo tún fọ́lọ́ gbúra èyí wọ́n sí lọ́wọ́ tiwa wa nahnu kal ardi li zari'ina ẹ̀ráwọ̀ obìnrin bọ́lọ̀ ti pè wá ilẹ̀ ni wá déyàn dákó sí nùbítù ma qad zara'uhu fina ìtí wọ́n bá gbìn sínú wa làwọn ń gbé jáde o wa nahnu kal ardi li zari'ina nùbítù ma qad zara'uhu fina nisa'ukum harthun baba hamza torí tiẹ̀ náà pé ìbínú lọ gbé tẹ́lẹ̀ ìbínú máa jẹ́yìn ó dẹni torí rẹ̀ ó pé kọ́dà borí bá pé tẹ́lẹ̀ àmọ́ ńgbà tí ọ̀rọ̀ yìí wọ̀ lákínyẹmí ara fúnra rẹ̀ lọ́jáde kó ń lé tọ́wà lọ́wọ́ bá arábìnrin yìí ń wá ń bẹ̀ pé láyé òun ò tún ṣe bẹ́ẹ̀ bíjà ti parí nù jọ náà o kí lọ parí ìjà nisa'ukum harthun wa nahnu kal ardi li zari'ina nunbitu ma qad zara'uhu fina bí ilẹ̀ làwárí àgbẹ̀ òní máa bínú pé ilẹ̀ tó mú jáde kí ni wọ́n náà gbinú ẹ̀ tí wọ́n bá gbé làwọn gbé jáde wallahi ma dhalika fi aidina kọjọ́ ọkùnrin kọjọ́ obìnrin ò sí lọ́wọ́ tiwa ọwọ́ Ọlọ́run ló wà. arábìnrin yìí ọgbọ́ ayé Al-Qur'ani nìyé ó sì fi tún lé ara rẹ̀ ṣe nisa'ukum harthun